orúkọ mi ni Ọlá YK Fúnkí YK láti ilé-iṣẹ́ tẹlifíṣọ̀n Àjogúnbá tó kalẹ̀ sí ìlú Èkó. Ìdímọ̀dù ni a wà níbi tí ìdíje ìbéèrè àti ìdáhùn ní ilẹ̀ Yorùbá. Àṣà ilẹ̀ Yorùbá kò lè parẹ́ ní ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká mú àṣà yìí ní ọ̀kúnkúndùn. Èyí ló wá mú ilé ìwé yìí tí wọ́n fi ṣe ìdíje ìbéèrè àti ìdáhùn ilẹ̀ Yorùbá. Yorùbá dùn o, ẹ máa bá wa ká lọ. Orúkọ mi ni Ìyáàfin Ìfẹ́olúwa Fálọlá. Ìfẹ́olúwa Fálọlá, ẹ jẹ́ ká bọ̀ sórí ètò wa. Ẹ ṣé gan. Mo fẹ́ béèrè kí ni ìdí gan tẹ́ fi mú ètò yẹn láti jẹ́ kó jẹ́ Yorùbá? Èdè Yorùbá ó jẹ́ èdè tó jẹ́ pé ìdí tí mo tiẹ̀ fi mú tẹ́ bá rí àwọn elédè kejì bíi Haúsá, Ìgbò, tẹ́ bá rí ọmọ wọn tó ìpọ́dún kan ó gbọ́ èdè wọn. Tẹ́ bá rí àwọn tiwa òyìnbó don't go there, don't come there, don't do this. Ó jẹ́ nǹkan tó máa ń dùn mí lọ́pọ̀ púpọ̀. Ṣé Olúwa jẹ́ kẹ́ mú ètò yìí wá ní èdè Yorùbá torí pé a dẹ̀ fẹ́ kí ètò yìí kó parun. Èdè Gẹ̀ẹ́sì ó ti fẹ́ bo orí èdè wa mọ́lẹ̀ débi pé àwọn aláwọ̀ funfun pàápàá wọ́n ti ń kọ́ èdè yìí. Wọ́n ti wá di ẹni pé aláwọ̀ funfun gan wọ́n ń kọ́ àwa lédè aláwọ̀ dúdú ta ní èdè ta ní àṣà wọ́n ti ń kọ́ wa ní àwọn àṣà wa tí ó jẹ́ pé kò ti bójú mu. Gẹ́gẹ́ bí orúkọ ẹgbẹ́ náà Àbáláyé Nàìjíríà wọ́n wà láti gbé àṣà èdè àti gbogbo mèremère Yorùbá ni wọ́n fẹ́ gbé fáráyé gbọ́ náà fẹ́ gbé fáráyé hàn. Jẹ́ ìkan lára àwọn nǹkan tó ń ṣe ní gbígbé èdè lárugẹ òun náà fi gbé ètò ìdíje ìkàlẹ̀ láti jẹ́ kí àwọn èdè Yorùbá náà ló sọ pé àti kékeré ni láti pẹ̀ka ìrókò òun ni ó fà á tí wọ́n fi gbé ètò ìkàlẹ̀ ìyẹn ni pé tá a bá mú wọn láti kékeré bẹ́ẹ̀ táwọn náà bá dàgbà àwọn tó ń bọ̀ lẹ́yìn wọn náà wọ́n máa kọ́ ètò náà èdè náà máa gbòòrò ó jẹ́ máa tọ̀ káàkiri ilẹ̀ àgbáyé. Ẹ ṣeun. Ẹ jọ̀ọ́ ṣẹ̀dẹ̀ bá wa sọ díẹ̀ nípa àṣà àti ìṣe ní ilẹ̀ Yorùbá. Gbogbo àwọn òyìnbó gan mọ̀ pé àṣà àti ìṣe Yorùbá ló kún jù ní gbogbo àṣà àti èdè. Ìdí nìyẹn gan tí àwọn gan fi wá tabadé ilé ìwé gíga Ìbàdàn tabadé ilé ìwé gíga Ifẹ̀ a máa rí pé èdè yìí àwọn òyìnbó gan ń kọ́. Ìbéèrè méjì tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín sà. Kí ni àṣà ilẹ̀ Yorùbá? Àṣà ilẹ̀ Yorùbá àṣà tí ó ṣe kókó tí ó ní ìtumọ̀ tó ní àgbọ́yé tó ní àsọyàn tó ní àsọyànrantán
ní àṣà yìí àti ìṣe àwọn méjèèjì wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ ni. àwọn ẹlòmíì wọ́n máa ní àṣà ọ̀tọ̀ ìṣe ọ̀tọ̀ lóòótọ́ tó bá fojú wò bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ àṣà àti ìṣe ó dàbí ọmọbìnrin rọ̀gbọ̀dọ̀ tó lẹ́wà tí a wá sọ pé láti ìdodo lọ sókè la fẹ́ a ò fẹ́ àti ìdodo wá sálẹ̀ kò dẹ̀ sí bá a ṣe lè sọ pé láti ìdodo sókè la fẹ́ tí a ò fẹ́ ìdodo lọ sísàlẹ̀ ìyẹn ni mo ṣe sọ wípé àwọn méjèèjì jọjọ ń ṣiṣẹ́ papọ̀ ni àwọn àṣà wa ní èdè wa. ẹ ṣeun ìbéèrè kejì báwo la ṣe lè gba àwọn youth àwọn ọ̀dọ́ sí tí wọ́n mú èdè Gẹ̀ẹ́sì tí wọ́n gbé lórí èdè Yorùbá àmọ́ owó gan la lè gbà wọ́n láti mú àṣà àti ṣe wa ní ọ̀kúnkúndùn. ìmọ̀ràn tá a máa gba àwọn ọ̀dọ́ òní láti mú àṣà ìṣe wa kí wọ́n lè gbé lárugẹ. Yorùbá bọ̀ ó lọ́mọ tó bá sọ lẹ́nu ó ṣàpòyàkọ́ tí a bá ti sọ àṣà wa tàbí ṣe wa nù nígbà tá a sọ àpòyàkọ́ nìyẹn ṣùgbọ́n àwọn máa wá rọ̀ wọ́n láti má jẹ́ pé kí wọ́n sọ àpòyàkọ́ kí wọ́n jẹ́ ká gbìyànjú láti gbé àṣà wa lárugẹ kí ìlọsíwájú ìtẹ̀síwájú eré kó lè máa bá orílẹ̀-èdè wa. ṣeun sá ẹ jọ ẹ bá mi sọ fún àwọn aráàlú pé wọ́n máa wo Àjogúnbá tẹlifíṣàn àṣà àti ìṣe. gbogbo ẹ̀yin aráalé lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà nílé àti lẹ́yìn odi ẹ jọ̀ọ́ kí a máa wo ètò àṣà Àjogúnbá ní àṣà àti ìṣe wa ní amóhùnmáwòrán Àjogúnbá tẹlifíṣàn eléyìí á tún máa jẹ́ kí ìtẹ̀síwájú kó máa dé bá àṣà àti ìṣe wa. ẹ ṣeun bàbá wa. Oyèdélé ló wá dá mi láre lórúkọ mi. ilé wọn ní àfikílẹ̀ ètò ìjọba because mo rí pé ara kọ́mítì náà lòun náà. ẹ ṣe àtọkùn ohun tó ṣẹlẹ̀ ní pé awo sàkún pé nínú ìdíje tó ń lọ láwùjọ a ní ìdíje ìṣirò tí ṣe mathematics a ní ìdíje spelling bee tí ṣe ti èdè Gẹ̀ẹ́sì a ní ìdíje lóríṣiríṣi lórí sáyẹ́ǹsì a wòye pé ó yẹ kí àwa náà ní ìwò ìdíje bẹ́ẹ̀ lédè Yorùbá èmi ṣe máa ń ní ilé ẹ̀kọ́ ti University of Lagos mo ṣe ẹ̀kọ́ kejì ní Masters Education lọ́dún yìí àti kejì mi tó ṣe náà ní linguistics Yorùbá lọ́dún yìí náà àwa jọ fún nípò yàtọ̀ fún nípò ọbẹ̀ jẹ́ a lè ṣe fún lójọ bẹ́ẹ̀ a bá ṣètò ìdíje bẹ́ẹ̀ àti ìdáhùn lẹ́dẹ̀ èyí tí yóò dá lórí táwọn ìbọn pé arithmetic tí yóò dá lórí spelling bee tí yóò dá lórí kòríkúlọ́mù èdè Yorùbá ní ìbámu pẹ̀lú UBE ètò ẹ̀kọ́ kárí ayé ti ìpínlẹ̀. ọjọ́ Yorùbá a sì ní fìlàkìtà lọ́dẹ lẹ́fìlà Yorùbá lọ́dẹ ìlẹ̀kẹ̀ ọrùn rẹ̀ níṣẹ́ àmì ìdánimọ̀ fún ọba aládé Yorùbá lọ́gàn tí ó gbé dání òun ni a mọ̀ sí ọ̀nà ìbáraẹnisọ̀rọ̀ kì í ṣe ohun tó yẹ ẹ̀yà Yorùbá yàtọ̀ ní pàtàkì pé àwọn aláǹdí ìlú lọ́gàn ní tiwa a sì ní pé ìjàpá dúdú ni ó fẹ́rẹ̀ pé ẹ̀yà Yorùbá jẹ́ ẹ̀yà kan ní ilẹ̀ adúláwọ̀ a sì ní wípé ẹni alẹ́ àsíá tí ìjàpá yìí wà láàrin rẹ̀ ó jẹ́ àsíá Nàìjíríà èyí tí wọ́n ti pé ẹgbẹ́ àbáláyé Nàìjíríà ìlú Nàìjíríà ní ẹgbẹ́ yìí wà àwọn ayé àgbèrè tí ó wà lọ tí ó yí wọn ká ó túmọ̀ sí àgbáyé ilẹ̀ Yorùbá wà ní ìlú Nàìjíríà wà ní ìlú orílẹ̀-èdè àgbáyé wà ní àárín orílẹ̀-èdè àgbáyé èyí ni àmì ìdánimọ̀ ẹgbẹ́ wa tuntun tí a ti ṣẹ̀lẹ̀ gbéjáde lónìí. ẹgbẹ́ yìí sì wà fún ìgbélárugẹ èdè abínibí ilẹ̀ wa òun ni a fi èdè Gẹ̀ẹ́sì kan sí ilẹ̀ owó tí wọ́n lọ kọ́ education. ṣíṣe ìgbélárugẹ èdè abínibí wa ṣíṣe èdè Yorùbá ẹ ṣé. lédè wo ni mọ́mí wa. ẹ ṣé àdúpẹ́. ẹ jọ̀ọ́ ṣẹlẹ̀ dárúkọ yín fún àwọn aráalé. orúkọ tèmi ni Bọ́lá Tító aya Adéyẹmọ igbákejì alága ẹgbẹ́ akọ́mọlédè ní ìpínlẹ̀ Èkó. Mo ń ṣojú fún alága
Ọláìdé Zainab Ọláìtàn. ẹ ṣeun ma ẹ jọ ṣe lè sọ díẹ̀ nípa àṣà àti ìṣe ní ilẹ̀ Yorùbá. Àṣà àti ìṣe ní ilẹ̀ Yorùbá ó jẹ́ ohun tó ṣe pàtàkì ṣùgbọ́n ohun tí ó dunni díẹ̀ ni pé ní ọdún mélòó kan sẹ́yìn a ti ń fi ọwọ́ rọ sẹ́yìn àwa ti ń gbé àṣà tiwa kọ́ sórí igi a ti ń gbé àṣà láṣà a ti ń gbé lárugẹ tẹ́ bá rí ìwọṣọ ìmúra wa a rí pé àwọn ọmọ wa àwọn ò mú lọ́kùnkúndùn àwọn orin ìgbàlódé wọn làwọn ọmọ wa ń kọ wọ́n ti gbàgbé orin àtijọ́ torí náà àṣà wa níbi ọjọ́ mélòó kan àbí ọdún mélòó kan sẹ́yìn kó tó di àsìkò tó yẹ pé gómìnà wa ní ìpínlẹ̀ Èkó ọlọ́lá jùlọ Akínwùmí Àǹbọ̀dé wọ́n tún wá fi ojú rẹ̀ wò wá pẹ̀lú lílọ bíbọ̀ àti akitiyan ẹgbẹ́ akọ́mọlé ní ìpínlẹ̀ Èkó àti ní pàtàkì jùlọ ọpẹ́ ni fún olùdámọ̀ràn fún gómìnà lórí ètò ẹ̀kọ́ amòfin Ògúnyẹmí tí wọ́n bá wa ṣèpàdé tí wọ́n bá wa ṣe agbárùkù láti rí pé èdè Yorùbá ṣẹ̀ wọ́n dá padà sí ìdílé Èkó tó bá wo ọ̀pọ̀lọpọ̀ ìdílé ọ̀pọ̀lọpọ̀ ẹbí pàápàá ní àwọn ilé wa pàápàá wọ́n ti fẹ́ rọ èdè Yorùbá wọ́n ti fọwọ́ rọ sẹ́yìn. ẹ ṣeun ma ẹ bá wa sọ fún àwọn aráalé pé tẹlifíṣàn Àjogúnbá àṣà àti ìṣe òun ni kán máa wò. aráalé mo fi àsìkò yìí pè wá pé amóhùnmáwòrán Àjogúnbá ó ṣe pàtàkì ó ń gbé èdè àṣà àti ìṣe Yorùbá lárugẹ nítorí náà ìkànnì ẹni kẹ́ ẹ jẹ́ ká máa wò á ṣe fún wa. ẹ ṣeun mọ́ mi. àtijọ́jọ́ ṣe eléyìí ní àìpẹ́ ní àìjìnà máa fi oṣù púpọ̀ ní àmì àṣẹ ní orúkọ ilé ọba Adésínà Fákáyọ̀dé Fálúadé Olúọ̀fin gbogbo náà máa fún ilé ipa ẹgbẹ̀rún. ẹ ṣeun àdúpẹ́ ẹ ṣe. Yorùbá jẹ́ èdè tí a jẹ́ òde abínibí wa tí à ń sọ nílẹ̀ káàrọ̀ òjìrè sí ara wa tá a sì fi ń ṣe ìṣe òun ní èdè Yorùbá. ẹgbẹ́sọ̀rọ̀ bá mi sọ ìdí tí wọ́n fi mú ètò ìsílẹ̀ bíi Yorùbá tí ò jẹ́ èdè Gẹ̀ẹ́sì rárá. Pàtàkì irú ètò báyìí òun ní òde wa lónìí a rí pé èdè Yorùbá ó ti ń lọ àjórẹ̀yìn àwa Yorùbá a dẹ̀ rí pé èdè wa èdè tó níyì tó dẹ̀ gbajúmọ̀ ni tó dẹ̀ bá ọgbọ́n àti òye lọ so ó wá jẹ́ ìbànújẹ́ fún àwa ọ̀dọ́ ní pé tí a bá ń wò báyìí tí a bá mú nǹkan ṣe lórí ọ̀rọ̀ èdè Yorùbá ó máa jó àjórẹ̀yìn lọ ni èdè Yorùbá á sì wá di ohun tí ó wà parun bọ̀ kó má bàa rí bẹ́ẹ̀ ni àwa ọ̀dọ́ ṣe ń pa ọ́ra pọ̀ láti make sure pé gbogbo ọ̀nà láti gbé èdè Yorùbá lárugẹ láàárín àwọn ọmọléèwé àkọ́kọ́ bẹ̀rẹ̀ àti àwọn ọmọléèwé girama ní láti máa kọ́ èdè Yorùbá ní quiz ní debate ní gbogbo ọ̀nà tá a fi lè promote ẹ̀ òun ló mú àbá èdè ìdíje Yorùbá wá sáyé. ẹ ṣeun sá ọtẹ jẹ́ kí Yorùbá parun ní ilẹ̀ Yorùbá. Yorùbá ní èdè tó dára jù nínú gbogbo ilẹ̀ lágbàáyé Yorùbá dẹ̀ ní wà tọkàntọkàn. ẹ ṣeun dáàdì àtúmọ̀rí yín bá ọ ṣẹlẹ̀ jọ ká ẹ bá wa sọ orúkọ yín fún àwọn aráalé. èmi ni Alájà Gíwá Gíwá. ẹ ṣeun máa ẹ jọ ṣẹlẹ̀ bá wa sọ díẹ̀ nípa àṣà ilẹ̀ Yorùbá. nípa àṣà ilẹ̀ Yorùbá ó ní pé kí ọmọ jí láàárọ̀ ó ní mọ́mì màmá mi ẹ káàárọ̀ mà kó dẹ̀ dọ̀bálẹ̀ kó bá jẹ́ ọkùnrin kó dọ̀bálẹ̀ pé ẹ káàárọ̀ mà o mọ́mì adé ní ọmọ mi káàárọ̀ ọkọ mi olówó orí mi ọmọ asínú lórí ẹni ọmọ bẹ́rù bá kú ara mi ọmọ òré la fi ń sìnkú wá sórí oyo wàá dàgbà ogún abúyan orí àkànkè o gbogbo bí tíri ayọ̀ ẹ bá wà wàá bá pàdé o aláàánú awa ẹ̀rí o
àkọ́kọ́ nínú ẹ̀ kọ́mọdé jáde lọ ó dé láti sùn mọ́mí ẹ̀ kú lé àkáàbọ̀ ṣe dáadáa ni báwo ni skúlù lọ sínú àmù kó lọ́wọ́ ẹ̀kejì tí ìyàwó ọmọ bá dé àbó wá kí màmá wa ẹ káàárọ̀ mọ́ ọjọ́ mẹ́ta ọkọ ẹ̀ ń kọ́ ọ ṣe dáadáa àwọn ọmọ ẹ̀ ń kọ́ ṣe dáadáa ní ẹ̀jíire bí o ṣàlàáfíà lẹ́wọ̀ ṣogúrú àwọn èèyàn ẹ̀ o. ẹ ṣeun ètò Yorùbá kò ní parun ilẹ̀ Nàìjíríà o so báwo la ṣe lè gbé Nàìjíríà ga ní ilẹ̀ Nàìjíríà. ta tún fi lè gbé ga o náà nìyí onírú ẹ̀ ní ọmọ kan ń sìn wọ́n ní kó dárúkọ kọ́ọ̀pù ó lápẹ̀rẹ̀ tí ó bá yẹ pé ṣùgbọ́n àwọn ọmọ wa nísìnyí ẹ má sọ Yorùbá nílé ẹ má bá wọn sọ òyìnbó ní kẹ́ bá wọn sọ báwo lápẹ̀rẹ̀ ṣe lè bá kọ́ọ̀pù lè gbá pẹ̀rẹ̀ ká fi wọ̀ mí fèrèsé ní kọ́ọ̀pù jẹ́ irú ẹ̀ ní sí tó bá ní ọmọ mi lọ bomi wá nínú boni kí n ti bomi níbo náà ti ń bomi ó lè nínú koroba ṣùgbọ́n inú àmù ó là wá gbọ́ àgàgà bẹ́yàn bá jáde tó bá wọlé bọ̀ ẹ bá bomi inú àmù tó tutù àmù ọkàn mi á balẹ̀ gbogbo ta fi lè gbéga nìyẹn torí àwọn èèbó ti gbà mọ́ wa lọ́wọ́ àwọn dẹ̀kẹ̀ ní wọ́n mọ válù Yorùbá yìí lọ́dọ̀ ìjọba ta nílò ọlọ́run á lè fún wa ṣe. ẹ ṣeun mọ́ mi kílẹ̀ wá ṣe bíbá ilé. àwọn ṣẹ̀ṣẹ̀ Yorùbá. ìmọ̀ràn mi fún àwọn tó ti fi àṣà aláṣà fẹ́ fi máa fẹ́ bo tiwa mọ́lẹ̀ tí mo dẹ̀ rí pé àrídájú pé kò lè parun wọn lè rí bò mọ́lẹ̀ ni pé tí wọ́n bá ti ń bímọ àṣà àti ṣe wa kán fi máa kọ́ wọn láti lé torí lé la ti ń kẹ́ṣọ̀ọ́ lòde kí àwọn ọmọ kọ́ ọmọ bọ́ ṣe ń kí bàbá kí àwọn ọmọ kọ́ ọmọ bọ́ ṣe ń kí ìyá fún àpẹẹrẹ nílùú òkèèrè àṣà àwọn aláṣà bọ́n bá fẹ́ kí bàbá wọ́n á bọ́ lọ́wọ́ bọ́n bá fẹ́ kí ìyá wọ́n á bọ́ lọ́wọ́ ṣùgbọ́n nílẹ̀ tiwa àṣà abínibí àti ìṣe wa tá bá fẹ́ kí bàbá iṣẹ́ ọkùnrin iṣẹ́ obìnrin obìnrin ó máa kúnlẹ̀ fún bàbá rẹ̀ obìnrin ó máa kúnlẹ̀ fún ìyá rẹ̀ ọkùnrin á nà gbalaja. mo fẹ́ béèrè ìbéèrè kan kí lẹ rí gan tẹ́ fi gbé ètò yìí gan kalẹ̀. mo rí wípé èdè Yorùbá ó ti ń rebi àgbáre ọ̀pọ̀ ọmọ Yorùbá ni ò gbọ́ èdè Yorùbá mọ́ Yorùbá ti pọ̀ wọ́n ní àti ibi pẹlẹbẹ la ti mọ́ ọ̀lẹ̀ jẹ wọ́n sì ní ó tọ́ kí bí a kò bá pẹ̀ka ìrókò bó wá pẹ́ títí ẹ̀bọ nígbà lọ́wọ́ ẹni pé kí a mú un láti ibi pẹlẹbẹ tí a ti mọ́lẹ̀ jẹ èyí ló mú wa ṣe ìgbékalẹ̀ ìdíje ìbéèrè àti ìdáhùn fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. àmọ̀ràn tí mo ní fún wa ò ju pé èdè wa ni àṣà wa ni pé ká gbé lárugẹ gbogbo àwọn èdè tó kù ló ń gbédè wọn lárugẹ gbogbo ọmọ wa náà ká máa fi èdè wa àtàṣà wa ká fi kọ́ wọn kí wọ́n lè mọ̀ pé ọjọ́ iwájú ọ̀la wa bá a ṣe fẹ́ rèé ìyẹn ló dára jù èdè tí à ń rà ká ń fowó rà yẹn à ń fowó rà ni ṣùgbọ́n tó yá tiwa tó yá bínibí gan ló yẹ ká máa lò. ẹ ṣeun bàbá wa ẹ jọ̀ọ́ ṣẹlẹ̀ mi sọ fún àwọn ará ilé kí bá wa sọ fún wọn pé Àjogúnbá tẹlifíṣàn àṣà àti ṣe òun ni kọ́ máa wò. lórí amóhùnmáwòrán wa àṣà ìṣe àti tó jẹ́ Àjogúnbá wa olóye kí wọ́n máa wò kí wọ́n jókòó tì káwọn náà kẹ́kọ̀ọ́ ń bẹ̀ káwọn àgbàdo tó ti kẹ́kọ̀ọ́ wọ́n á tún kẹ́kọ̀ọ́ sí lójoojúmọ́.